Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ní gbogbo ibi tí a wà ní orílẹ̀-èdè àgbáyé. Mo kí wa pé a kú iṣẹ́ takuntakun, a kú ìfọmọ èèyàn ṣe, a kú kó lè dáa. Gbogbo àwa tí a fi tọkàntọkàn ń ṣe lótìtọ́ àti lódodo, àṣeyè òun lápọ̀n ṣepo, àṣeyè la máa ṣe. A ní kú sọ́nà bí èéfín láṣẹ Èdùmàrè. Òmìnira ilẹ̀ Yorùbá aṣojú ẹ̀mí gbogbo wa, àgbégbá ọpẹ́, àjójó ayọ̀. Ọ̀rọ̀ mi láàárọ̀ yìí, Màmá Onítìrí ni ó bá wí. Àwọn ni mo fẹ́ fún ní èsì ọ̀rọ̀ wọn. Mo gbọ́ wípé ẹ sọ pé èmi ni ẹ fi owó rán sí CSI. Ẹ dẹ̀ ní Holy Spirit máa ń bá yín sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, àìmọye ìgbàlẹ̀ ti sọ bẹ́ẹ̀ wípé Holy Spirit máa ń bá yín sọ̀rọ̀. Tó bá jẹ́ lóòótọ́ àti lódodo ni Holy Spirit ń bá yín sọ̀rọ̀, mo mọ̀ pé ẹ máa mọ̀ wípé Holy Spirit ṣe ń báyàn sọ̀rọ̀ tó ń báyàn rẹ́rìn. Bẹ́ẹ̀ ni Holy Spirit ṣe ń nàyàn lẹ́gba, tó máa nàyàn, téèyàn máa wá omi ojú tó jẹ́ ẹ̀jẹ̀ ló máa jáde, téèyàn máa sun ẹkún àsundá. Bẹ́ẹ̀ ni Holy Spirit ṣe ń nàyàn lẹ́gba. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, kò yẹ kẹ́ ẹ máa parọ́ o, kò yẹ kẹ́ ẹ máa parọ́ rárá, nítorí pé irọ́ ó ti pọ̀ jù nínú ọ̀rọ̀ yín. Ẹ fẹ́ bà májàsọ́lá lórúkọ jẹ́, Ọlọ́run ò dẹ̀ lè fún yín ṣe, nítorí ẹni tó bá ṣẹ́ ẹ̀gúsí òun ló ń jẹ. Ẹni tó bá ṣẹ́ ẹ̀gúsí òun ló ń jẹ. Ẹ mọ nǹkan tẹ́ ẹ bá wá sáàárín àwọn ìrìn àjò àwọn ọmọ Yorùbá. Arínúròde olùmọ̀ràn ọkàn lélẹ́dùmarè. Ó rí inú yín, ó rí ọkàn yín, ó rí tèmi, ó rí inú mi, ó rọ́kàn mi. Tó bá wá jẹ́ pé kó lè dáa fún ọmọ Yorùbá, òun ni ẹ bá wá. Ọlọ́run ọba á ràn yín lọ́wọ́ o. Tó bá wá jẹ́ ìdàkejì ni, Ọlọ́run ọba fúnra rẹ̀ á rẹ̀ yín sílẹ̀. Tó bá jẹ́ kó lè dáa fún ọmọ Yorùbá lèmi náà bá wá, Ọlọ́run ọba á ràn mí lọ́wọ́. Tó bá jẹ́ ìdàkejì ni, Ọlọ́run ọba á rẹ̀ mí sílẹ̀, torí Ọlọ́run ọba nìkan lọba tó lè pa tó lè jì. Elédùmarè nìkan òun lọba arínúròde olùmọ̀ràn ọkàn. Ẹ dẹ̀ wá ń pe Holy Spirit, Holy Spirit, ẹ tún fẹ́ bà ayé ẹlòmíì jẹ́, ẹ fẹ́ bà ẹlòmíì lórúkọ jẹ́. Kí ló dé tí ó jẹ́ pé àwa ọmọ Yorùbá inú wa bu gan ni, inú wa burú? Tí ẹ bá ń ṣe nǹkan, ẹ máa rántí ọjọ́ ọ̀la, ẹ máa rántí ọjọ́ tó máa kù yín kú Elédùà, tó máa kù yín, tó jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ máa dáhùn ìbéèrè tẹ́lẹ́dùmarè bá ń béèrè lọ́wọ́ yín. Kò sí nǹkan kan tó jáde ní òmìnira account tí ẹ mọ̀ sí. Ẹ tún sọ wípé signatory ní májàsọ́lá. Kì í ṣe signatory òmìnira account. Bẹ́ẹ̀ ni CSI ò kì í ṣe signatory òmìnira account. Gbogbo nǹkan tí wọ́n fi owó tó wọnú òmìnira account, pàápàá jùlọ owó tó pọ̀ nínú òmìnira account, fundraising la ṣe fúnra wa sínú ẹ̀, kì í ṣe owó yín, owó ọmọ Yorùbá ni. Ìgbà tá fẹ́ ṣe fundraising yẹn, tí bàbá wa kan tó dábàá yẹn pé ká ṣe fundraising, tó dẹ̀ ṣe fundraising yẹn, ẹ̀yin màlẹ́ sọ pé kán wá kówó yẹn sínú òmìnira. Ipe kí ló dé tó fẹ́ fi sákàǹtì èèyàn. Tó bá jẹ́ pé bí mo ṣe object ẹ̀ lọ́jọ́ yẹn, táwọn kan náà sọ pé rọ́, bàbá wa yìí gbà sí wa lẹ́nu ni. Gbogbo eléyìí tẹ́ ń sọ yìí kò máa ní bọ́ sí. Gbogbo eléyìí tẹ́ fẹ́ fi ba orúkọ CSI jẹ́ yìí kò máa ní bọ́ sí fún yín ìyá. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìbàjẹ́ èèyàn ò dáṣẹ́ Olúwa dúró o. Ìgbà tí fundraising yẹn tó ń wọnú bẹ̀, wọn ò máa fọwọ́ rọ yín sẹ́yìn, a máa pè yín níwájú, pè yín lẹ́yìn. Kò dẹ̀ sí owó tí ó jáde nínú òmìnira yẹn tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tá a fi ṣe. Kílẹ̀ wá ń parọ́ fún. Inú èmi á dẹ̀ dùn tí ẹ bá lè mú proof ibi tẹ́ ti fi owó rán mi sí májàsọ́lá, àbí ibi tẹ́ ti sanwó sí àkáǹtì mi, kẹ́ mú proof ẹ̀, kẹ́ mú jáde.
tí ẹ bá lè mú jáde ìyá ẹni tó bá ń parọ́ nú èmi àti yín kò ń sọ fẹ́ sọ o bẹ́ẹ̀ ni kò ń wọ̀ fọwọ́ kò ní sọ fún èèyàn yẹn o láàrin èmi àti yín ẹni tó bá ń parọ́ bẹ́ẹ̀ ni kò ní wọ̀ fún Ọlọ́run ọba adákẹ́dájọ́ á mú èèyàn yẹn gbélé ṣọ̀dẹ̀ wò torí irọ́ ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ. Nígbà tá a dá lábàá tá a gbé ìrìn àjò yìí kalẹ̀ pé ká ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí tí kò sí owó tá a máa fi ṣe lọ́rọ̀ fundraising máa jáde. Pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹ̀yin lẹ dá lẹ́ni òmìnira tẹ́ sọ pé ẹ̀yin lẹ ní tẹ́ bí àgbà bẹ́ẹ̀. Àkáǹtì yẹn ẹ̀yin gan ṣe signatory ẹ̀ kò dẹ̀ sí owó tó béèrè fún lákáǹtì yẹn tí ẹ mọ̀ sí tí ẹ approve fún nǹkan tó béèrè ẹ̀ fún torí àwọn tó jẹ́ signatory wọ́n kọ́kọ́ ń bi yín kán tó issue owó jáde. Màmá tó bá fa gbùrù á fagbó. Ẹ fẹ́ fọ́ ìrìn àjò ilẹ̀ Yorùbá ẹ fẹ́ fọ́ ìrìn àjò wípé ká yọ ọmọ Yorùbá kúrò lóko ẹrú. Àánú yín dẹ̀ ṣe mí àánú yín ṣe mí o ṣé mọ̀ pé ẹ ti ń ṣe oríṣiríṣi láti jọ bẹ́ẹ̀ lẹ bọ́ sórí social media tẹ́ bẹ̀rẹ̀ sí dárúkọ mi ẹ ti ń ṣe àpáta lé mi o téèyàn kan ò lè dárí sọ ẹni tó bá dárí sọ orí yẹn á fọ́ jákàjàká ẹ má fi nù mí mo mọ̀ ọ́ jẹ Ìyá Onítìrí gbogbo ẹnu pátá ni mo fi sọ kò sí nǹkan tí wọ́n fi owó inú òmìnira account tẹ́ wá ń pè lówó yín lẹ́yìn tí kì í ṣe owó yín kò sí nǹkan tó fi owó ọmọ Yorùbá tó wọ òmìnira account ṣe tí ẹ mọ̀ sí. Tó bá jẹ́ irọ́ ni mo pamọ́ yín Elédùmarè á jẹ mí níyà ẹ̀ tó bá wá jẹ́ irọ́ lẹ́yìn náà pamọ́ mi Elédùmarè á jẹ yín níyà ẹ̀. Gbogbo eléyìí tí mo sọ láàárọ̀ yìí o àrọ̀ rọ̀ mọ́ torí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ fẹ́ fi ba orúkọ CSI jẹ́ ni. Gbogbo eléyìí tẹ́ ń ṣe tẹ́ ń sọ lọ́rọ̀ owó òmìnira account ẹ ti gbé lọ́tún ẹ ti gbé lọ́sì ẹ ti gba ọ̀nà oríṣiríṣiríṣiríṣi tí kò yọ fún yín ẹ wá bọ́ sórí owó torí èṣù lówó èmi tẹ́ wá fẹ́ dárí sọ yìí bàbá ńlá mistake lẹ ṣe torí mo sún mọ́ májà ẹ rò ó pé ẹ máa wá lò mí as instrument láti borúkọ bàbá yẹn jẹ́ ìrọ̀lẹ́ pa ibi tẹ́ ẹ ṣe dé yìí o ẹ ti ṣiṣẹ́ o ẹ ti ṣiṣẹ́ kì wá ṣe májàsọ́lá nìkan lẹ́ṣẹ̀ gbogbo orí tí bàbá yìí dìde láti tún ṣe gbogbo ìran tó ń bọ̀ gbogbo ìran Yorùbá tó ń bọ̀ gbogbo generation tó ń bọ̀ tí bàbá yìí dìde láti tún ṣe tí àwa tá a fi tọkàntọkàn ń ṣe ipe kó dáa fún tí ẹ wá fẹ́ ba ìrìn àjò yẹn jẹ́ gbogbo ọ̀nà máa bí yín o gbogbo orí yẹn á bí yín láṣẹ Ìdùmarè tó bá jẹ́ èmi náà ni mo fẹ́ bàjẹ́ kí gbogbo orí yẹn báyìí kàn bí mí láṣẹ Ìdùmarè bí ṣe ń ṣépè bẹ́ẹ̀ náà ni mò ń fi àdúrà sí bí ṣe ń ṣe fún yín náà mò ń ṣe fára mi kẹ́ lè mọ̀ pé gbogbo nǹkan tí ẹ ń sọ irọ́ pátá òun ni mo ti sọ mo dẹ̀ tún sọ ọkùnrin làwọn tẹ́ ń bá ń hágìrì yẹn ẹ jẹ́ kémi àti yín gẹ́gẹ́ bí obìnrin ká jọ jókòó pẹ̀lú àwọn ẹmẹ̀wà yín ẹ jẹ́ ká jókòó ká dá gbogbo ọ̀rọ̀ yìí ká dá sílẹ̀ ẹ má fi nù mí o mo mọ̀ ọ́ jẹ ẹ mọ̀ pé mi ì dá sọ̀rọ̀ yín látijọ́ ẹ̀ ẹ má fi nù mí rárá ẹ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu màá gé jẹ yánmayànmá Ìyá Onítìrí tẹ bá rò pé ẹ lè bà orúkọ májàsọ́lá jẹ́ irọ́ ni ẹ lè bàjẹ́ ẹni tọ́lọ́run yàn ni òun lọ́lọ́run fẹ́ ẹni tọ́lọ́run fẹ́ òun lọ́lọ́run yàn ibi tọ́lọ́run yan ẹ̀yin sí ẹ dúró síbẹ̀ ẹ má tàbá ẹlòmíì ibi tọ́lọ́run yan ẹlòmíì sí ẹ gbójú ń bẹ̀ ẹ dúró tiyín síbi tọ́lọ́run yan ẹ̀yin sí
ìrìn àjò tá à ń rìn kò sẹ́ni tó rin irú ẹ̀ rí láàrin wa à ń experiment oríṣiríṣi ọ̀nà ni ẹ̀yin ẹ máa ṣe tiyín lọ ẹ jẹ́ káwọn míì náà máa ṣe tiwọn ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra màmá tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé èmi Adéṣọlá èmi ń gbé owó lọ fún májàsọ́lá èmi lè fowó rán tó bá jó òótọ́ ni ìyá Onítìrí ilẹ̀ á mú mi o kí ilẹ̀ kó mú mi ilẹ̀ Yorùbá tí gbogbo wa là ń jà fún ìkó mú mi ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ tó jẹ́ irọ́lẹ̀ ń pa tẹ́ fẹ́ bà mí lórúkọ jẹ́ tẹ́ fẹ́ bà májàsọ́lá lórúkọ jẹ́ ilẹ̀ á mú yín ilẹ̀ á mú yín á rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ gbogbo eléyìí tí mo sọ láàárọ̀ yìí àrọ́rọ̀ mọ́ o. Audio Jungle. Audio Jungle.